wọ́n ní ẹnu dùn ún rò fọ́ àgàdà ọwọ́ ṣe é ṣánko. Ẹnu dùn ún rò fọ́ àgàdà ọwọ́ ṣe é fi ṣánko. Yorùbá jẹ́ ìran tí kìí ṣe ọ̀lẹ. Yorùbá jẹ́ ìran tí kìí fojú gidi wo ọ̀lẹ. Yorùbá kìí fi ẹ̀dọ̀ ojú wo ọ̀lẹ nìyàn. Yorùbá máa lo òwe yìí nígbà tí wọ́n bá rí ènìyàn tó ń sẹ́nu tàbí tó ń jánu tó sì jẹ́ pé ọ̀lẹ ni tí ò ní nǹkan ṣe. Yorùbá fi ní ẹnu dùn ún rò fọ́. Irúfẹ́ ọbẹ̀ kan ni à ń pè ní ẹ̀fọ́. A sì mọ̀ wípé téèyàn ó bá ro ẹ̀fọ́ tàbí tí ó bá ṣe ọbẹ̀ ẹ̀fọ́ tí yóò dùn, ó ní láti wá oríṣiríṣi èlò. Ó sì gba ìgbésẹ̀ tí yóò gbé kó tó di pé yóò ro irú ẹ̀fọ́ bẹ́ẹ̀ tàbí yóò ṣe irú ẹ̀fọ́ bẹ́ẹ̀. Bákan náà, tí èèyàn bá fẹ́ sán ilẹ̀ tàbí tí èèyàn bá fẹ́ sán oko, Yorùbá yòówù tó yé wọ sí, èèyàn láti wá àdá tó gbádùn dáadáa. Bákan náà, èèyàn gbọ́dọ̀ pọ́n irú àdá bẹ́ẹ̀ kí èèyàn rí wípé ó mú dáadáa ni yóò fi rọrùn láti lè fi ṣánko. Èyí yóò tún yé wa sí tá a bá rántí òwe Yorùbá tó sọ wípé ìgbẹ̀yìn ní dolóko àdá sí. Tí a bá wá rí ọ̀lẹ nìyàn tí ò ní kàn ṣe, yóò sọ pé ṣé mélòó yóò fi ro ẹ̀fọ́ téèyàn ó rò wàràwòrò tá a sáta sí i, tá a gẹja sí i, tá a ràn ẹyin sí i. A rí wípé kò ní kàn ṣe, ó ti rú ẹ̀fọ́ bẹ́ẹ̀ tán náà nù. Tá a bá wò ó, wọ́n á rí pé ilẹ̀ yìí ṣé ilẹ̀ náà oko náà lè rí sán látàárọ̀ tẹ́ má dá tẹ́ gé báyìí gbogbo bíi ẹ ti san tán láàrin ìṣẹ́jú mélòó. Tí Yorùbá ti wá burú ẹni bẹ́ẹ̀ pé ẹni tí ò ní kàn ṣe ẹnu dùn ún rò fọ́ àgàdà ọwọ́ ó dùn ún ṣánko. Èdè àyálò ní agada, àdá òní wọ́n ń pè ní agada. Pé agada ọtí yẹn bá lo ọwọ́ tó lo ọwọ́ báyìí wípé ẹ sàn báyìí, ẹ gé báyìí, ẹ gé báyìí, ẹ gé báyìí, ẹ ti ṣánko tán náà nù. Yorùbá wá yín mú sí irú ẹni bẹ́ẹ̀ pé ǹlẹ́ o, ẹnu dùn ún rò fọ́ àgàdà ọwọ́ ó ṣe é ṣánko. Ẹlòmíì kò ní kàn ṣe, ṣùgbọ́n yóò ti fẹnu parí gbogbo nǹkan. Nígbà tí a bá sọ pé èèyàn bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ kan, bóyá 10 ní ṣe kí ni tí èèyàn 3 péré lè ṣe láàrin ìṣẹ́jú tí wọ́n kàn ṣe báyìí, tí wọ́n ṣe báyìí, tí wọ́n ṣe báyìí. Irú wọn náà máa ń nímọ̀ bí èèyàn ṣe ń ṣe nǹkan jù bẹ́ẹ̀, ọwọ́ wọn ò rán tẹ̀tẹ̀, apá wọn ò rán tẹ̀tẹ̀. Tí Yorùbá bá rú ẹni bẹ́ẹ̀, bóyá ibi tó ti yẹ kó náwó ni tí ń sá sẹ́yìn tí ò lè náwó tó sọ pé èlò náà wá ní kíníkan náà báyìí náà láti báyìí náà tí ò sì fowó kalẹ̀ níbi tá ti nílò owó, tàbí níbi tá ti nílò pé kóun náà kó fara sí tí ò fara sí, tó wá fẹnu yangan àwọn tí wọ́n ń ṣe èbó ni ẹ mọ̀ dá lóhùn, ìwọ náà lọ sí ẹnu dùn ún rò fọ́ àgàdà ọwọ́ kò ṣe é fi ṣánko. Bí ó ti mọ lónìí nù. Ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Ọlọ́run ọba ń gbọ́ wọn ò ní já yín nítàn mọ́. Ẹ má yìí ṣe gbàgbé ètò kan tá a ti ń pariwo látẹ̀yìnwá. Láìpẹ́ a ó mọ rí wò lórí ìkànnì yìí. Ètò náà tí a pe àkọlé rẹ̀ ní ìrírí mi. Títí ìgbà míì tá a fi pàdé, Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Àbíòye. Ire o.